ọmọ Yorùbá àtàtà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú dédé àsìkò yìí. Ẹ gbọ́ kí ni àwọn ìdí tó fà á táwọn èèyàn ò fi ń rí ìyàwó fẹ́ tàbí táwọn obìnrin tí wọn kì í fi rí ọkọ tó dáa fẹ́. Ǹjẹ́ eléyìí ṣé ogun ayé ni àbí ogun ìdílé àbí àyànmọ́? Ẹ wò ẹ̀yin àgbàlẹ̀bọ̀ lẹ́ni ẹni bá mojú ògún òun ní pabìnírè, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa káàbọ̀. Ìdí rèé tá a fi tọ ẹni tó mojú ògún ọ̀rọ̀ yìí wípé tó bàbá mo ń sọ̀rọ̀ nípa prophet Tèmítọ́pẹ́ Solomon wípé kí wọ́n yànnàná, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọmọdé àtàgbà àtọkùnrin lásìkò yìí ló dàbí pé èyí tí ó yẹ kó lọ́kọ ò rọ́kọ fẹ́, èyí tó yẹ ó láya kò rí aya fẹ́, èyí ó tiẹ̀ fẹ́ ìfẹ́kùfẹ́. Kí ló wá fà á? Kí làwọn àṣírí tó wà ń di ẹ̀? Bí wọ́n bá wà ń la ìṣòro kan kọjá látàrí àìrọ́kọfẹ́ tàbí àìráyafẹ́ nílé, ìjẹ́ ọ̀nà àbáyọ wà ń bẹ̀? Gbogbo ẹ̀ láǹfààní àti gbọ́ nínú fídíò yìí pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìdánilẹ́kọ̀ọ́ tí bàbá yìí fún lọ́kọláya àtàwa tá a ti lọ́kọ tá a ti láya nílé tá a ti bímọ, pàápàá ẹ̀yin tẹ̀ tí ìbápàdé rí. Gbogbo ẹ̀ ni bàbá yìí tú pẹ́ẹ́pẹ́ pẹ̀lú ohun tó ṣeé ṣe kó fà á, bóyá nípa tẹ̀mí tàbí nípa tara. Ọ̀nà àbáyọ sí gbogbo ogun ìṣòro tó lè máa bá àyàn fà á látàrí ìyàwó níní tàbí ọkọ fífẹ́. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá pàdé nínú fídíò yìí látẹnu bàbá wa. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Àmín Jésù. Iléeṣẹ́ yẹn máa lọ wájú. Àmín. Mo kí gbogbo àwọn ènìyàn tó ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé wọn. Àmín Jésù. Lórúkọ Jésù, ohun tí wọ́n ti ń sunkún tí wọ́n ti ń bẹ Ọlọ́run fún lóṣù yìí ó máa tẹ̀ wọ́n lọ́wọ́. Àmín. Mo kéde oṣù yìí gẹ́gẹ́ bí oṣù ṣíṣeéṣe. Ohun rere gbogbo tí wọ́n ti rí ṣe látẹ̀tẹ̀yìnwá, agbára tí ó mú kí wọ́n rí ṣe Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn. Àmín Jésù. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Tó bàbá wa, lónìí tá a bá kíyèsí bí nǹkan ṣe ń lọ, ẹ̀yin mọ̀ bọ́ yóò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín nínú ìjọ tọ̀dọ̀ yín, ṣùgbọ́n káàkiri ó dàbí pé gbogbo àgbègbè láti rí pé ìgbéyàwó láàrin ọkọ àtaya lónìí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló dàrú. Ẹ dákun, ṣé ti ọ̀wọ́n gógó owó àbí ta ìlú oúnjẹ àbí ti àìsí ètò ààbò ìlú ló fa eléyìí ni àbí báwo? Bí tá ẹ tẹ́ lọ yẹn lágbára. Àwọn ohun tó wà responsible fún àwọn ohun tó fà pọ̀. Nítorí wípé marriage ìgbéyàwó ó jẹ́ ohun tó fẹ̀. Ó fẹ̀jú. Ó fẹ̀jú gan. Ó kẹnu gan. Àwọn ìjìnlẹ̀ wà ń bẹ. Àwọn tó wà ń bẹ pọ̀ tó dẹ̀ ní agbára. Lákọ̀ọ́kọ́ ẹja bẹ̀rẹ̀ láti mú báyìí. Ṣé ètò Ọlọ́run ni ìgbéyàwó? Ètò Olúwa ni. Nítorí nínú ìwé Genesis níbẹ̀rẹ̀ tí Ọlọ́run dá ó ní mi ní jẹ́ kó wà lásán, máa fi olùrànlọ́wọ́ tó dàbí ẹ̀, tó dàbí títí ẹ̀ gangan ó sọ fún Adam máa fi fún ẹ. Òun ló fi fún Adam ní ẹni tó dàbí ẹ̀, ó fi fún olùrànlọ́wọ́ ló pè. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí láyé lónìí, ìdí tá a fi lọ ní ìgbéyàwó àwa gan ò mọ̀. Ìdí tó fi fẹ́ ni tó fẹ́ ò mọ̀. Kò mọ̀. Ìdí tí obìnrin fi fẹ́ ọkọ yẹn kò mọ̀. Ìdí tọkùnrin fi fẹ́ ẹni tó fẹ́ kò mọ̀. Òun náà mọ̀. Ìdí kan tó fi fẹ́ ni wípé at least òun máa róbìnrin bá sùn. Bó ṣe rí ni mo sọ fún yín yẹn. So ẹ dẹ̀ rí wípé ńgbà tí wọ́n bá wá dénú ẹ̀ tán, wọ́n á rí pé ṣé bóbìnrin bọ́ sùn yìí á sùn lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni àbá. A wá wò wípé ó yẹ kí òun ní ètò Ọlọ́run fún òun jù báyìí lọ. Ká máa sọ fún inú ẹ̀ pé ó sì jù báyìí lọ, òyì tí máa yàn mọ̀ṣẹ́. Ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn méjèèjì tán jọ rìnrìn àjò, òye ohun tí wọ́n wọ̀ gan kò yé wọn. Kò yé wọn. So lónìí àwọn tó ń ṣokùn ìpilẹ̀ṣẹ̀ ẹ̀ nìyẹn. Kí ni ìran ọkọ yẹn gan? Ẹni tó fẹ́ fẹ́ as young person, ó fẹ́ fẹ́ èèyàn. Kí ni ìran tọkọ yẹn ní? Wà béèrè lọ́wọ́ ẹ̀. Okay, nínú ìran tọkọ yẹn ní olùrànlọ́wọ́ la pè ẹ́. Ó túmọ̀ sí wípé ohun tó fi ràn lọ́wọ́ ó wà nù ẹ̀. Bẹ́ẹ̀ni. At
àti dààmú ẹ̀ àti fi sí ẹ lára ṣùgbọ́n nígbà tó bá rí pé ìran tó ní ìwọ gangan ò ní ohun tó lè fi ràn lọ́wọ́ àbí ohun tó lóhun ìran tó ní yẹn opposite ìwọ dislike nǹkan yẹn for example nísìn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí n pàdé ẹni tí kí ni mo fẹ́ fẹ́ yàn kó wá jẹ́ wípé ẹni tó yẹ pé kó máa ṣe modem kó máa wọ aṣọ tó kéré kó máa ya picture kiri kó máa ṣe kí wọ́n á lóhun ni mo mú kò sí mi ò dẹ̀ gbádùn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ rí wípé nígbẹ̀yìn ó máa túká láti ní nítorí pé àwa méjèèjì tá a sopọ̀ yẹn a ò papọ̀ ìwà wa ò papọ̀ ìran ò papọ̀ so ọ̀dọ́ lákòókò yìí o gbúdọ̀ wo ìran yẹn and then ọ̀pọ̀lọpọ̀ nígbà míì tí wọ́n bẹ́ sínú ìgbéyàwó yìí wọ́n bẹ́ sí nítorí wípé neighbor wọn marry èmi náà gbúdọ̀ lọ lọ́dún yìí bẹ́ẹ̀ni tàmẹ̀dó ti fẹ́ ọkọ èmi náà gbúdọ̀ lọ o ọmọlá ìyá àwọn gá tún máa pè wọn ìwọ ló kú o dákun mo fẹ́ rọ́mọ mi o mo fẹ́ rọ́mọ ọmọ o whereas a kàn nínú desperation pressure yẹn abamu ẹnìkan gidi èrè kan tẹ́dẹ̀rí ń bẹ̀ náà ni pé wọ́n á bímọ ló bá di ọjọ́ kan wọ́n á rí i pé ìrìn àjò yìí àwọn lè dára kò lọ mọ́ àwọn nǹkan míì tó tún máa ń ṣokùnfà náà ní òbí báwo ló ṣe tọ́ ọmọ ṣó o tọ́ ọmọ pé kó rí ilé ọkọ gbé torí ọ̀pọ̀lọpọ̀ òbí ò tọ́ ọmọ kó rí ilé ọkọ gbé ṣé ọmọ tó ń tọ́ tó jẹ́ pé o tọ́ wípé kó dá wà kó má lè tẹríba fún ẹnikẹ́ni àti ayé tá a wà pàbá jùlọ kó wá tiẹ̀ jẹ́ pé ọmọ tẹ́ pé ìdílé olówó ló ti jáde owó wà ohun gbogbo tó nídìí lórí ẹ rí wípé a wò pé kí ni òun nídìí ọkọ fún kí ni òun fẹ́ tẹríba fún ọkọ fún ìdí nìyẹn tó fi jẹ́ pé náwọn western world ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ìgbéyàwó ìdí tó fà náà ni wípé wọ́n ní ohun tí wọ́n fẹ́ owó wà tí obìnrin bá fẹ́ ilé ó ní ìmí gan ó lówó ju ọkọ ẹ̀ lọ so àwa wò pé ṣé kí ìkànrọ́kùnrin bá mi sùn kí ni kí ló wà ń bẹ̀ kí ló special màá déyàn bá mi sùn náà so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òbí náà nínú gbogbo dìpẹ́kásítà tó ọmọ wípé kó lè dá dúró má kọ́ débi wípé kò nílò ọkùnrin kò nílò ẹni tó máa tẹríba fún so torí over emphasis lórí wípé o lè dá dúró o nídìí anybody àti subconsciously ẹ máa fi ìgbéraga sínú ẹ̀ tó jẹ́ wípé a ṣòro fúru obìnrin bẹ́ẹ̀ láti tẹríba fún ẹnikẹ́ni gẹ́gẹ́ bí òbí náà ọkùnrin ṣòótọ́ láti ní ìfaradà pẹ̀lú ẹlòmíì nítorí wípé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣòótọ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ọkùnrin mi tó bá wọnú ìgbéyàwó tó bá fẹ́ nínú àti nǹkan tí lágbájá ń ṣe purpose tó fi wọ̀ pé a ní kútẹ́ ṣe bẹ̀yẹn mú lọ a ní òun máa yí ọkùnrin yẹn padà òun máa yí padà ohun kan yí ọkọ tó lu aago lórí ẹ̀ ni pé òun á yí padà dẹ̀ gbọ́ mi tí ìgbéyàwó bá work iṣẹ́ ẹ̀kọ́ láti yí anybody padà a ò lè yí ẹnikẹ́ni padà Ọlọ́run ló ń yí èèyàn padà so ìwọ gẹ́gẹ́ bí obìnrin kí lójúṣe ẹ lé máa ṣe ọkùnrin kí ni ojúṣe ilé máa ṣe ní gradually tẹ bá ń blend before you know it ọkùnrin yẹn obìnrin yẹn á máa yí padà sóhun tó pé nígbà tí ẹ pé ọkùnrin kò ń gan òmójúṣe ẹ bẹ́ẹ̀ni weakness ìyàwó ẹ ló ń wò and then ohun tó wà ń bẹ ìrìn àjò ìgbéyàwó eré odidi ìwé ni odidi tá a lè kọ tán ní school ni ẹ rí wípé nígbà tí èèyàn bá fẹ́ marry lẹ́sẹ̀kẹsẹ̀ àti kọ́ọ̀tù àti chọ́ọ̀chù wọ́n fún certificate. bẹ́ẹ̀ni. ibi téèyàn ò tí ì ṣe graduation ó ní bí àkọ́kọ́ láì ṣe graduation tó ti gba certificate. tó ti gba certificate. so now nígbà tó bá fẹ́ kí ilé ẹ dúró gẹ́gẹ́ bí ọkùnrin wàá kọ́kọ́ fi ojú sí strength ìyàwó ẹ ohun tó mọ̀ ṣe jù wàá máa yìn lórí ẹ̀ kò ń ṣe pé wàá tọ́jú bọ ohun tí ò mọ̀ ṣe ariwo yẹn ló máa pa normal person kò sí ni nínú gbogbo tó ti ń tẹnu mọ́ ohun tí ò mọ̀ ṣe yẹn àṣìṣe á máa gorí àṣìṣe wàá wá sọ dídàkudà bẹ́ẹ̀ náà ni tóbìnrin náà
ọkọ òun ò mọ báyìí ṣe ìwọ ò ṣe fojú sí èyí tó máa ṣe yẹn gradually òun náà wá bá ẹ lọ́jọ́ kan àwọn nǹkan tí and then kò sí àforítì mọ́ o kò sí àforítì mọ́ àwọn ìyá wa àwọn bàbá wa nígbà yẹn wọ́n ní àforítì tó rántí náà kọ pé ibi táwọn dé wá sinmi àwọn nìyẹn àwọn ò lọ ṣùgbọ́n lónìí the training is tí ò bá ti gbé ẹ kú òun bẹ ẹni tó ti níyẹn gan sọ́kàn kó tó lọ dandan ni yóò jáde last nítorí pé thousands of reasons ni wàá tún padà rí ọkùnrin yẹn gẹ́gẹ́ bí ẹ̀dá mi pé sẹ́ni tí mo dẹ̀ gbà fún ni ni wàá tún fi rí obìnrin yẹn gẹ́gẹ́ bí ẹ̀dá mi pé ṣémi náà mo dẹ̀ kọnu sí lágbájá yìí so àwọn ohun tó wà ń bẹ nìyẹn tí àwa ọ̀dọ́ lónìí tí a ò mọ̀ tí a dẹ̀ farabalẹ̀ láti mọ̀. láti kọ́ bí ẹ̀kọ́. bẹ́ẹ̀ni ẹ wo Genesis 24 tẹ bá kà 64 Rebecca náà tó kéré tó ti rí Isaac tó ti rí lọ́ọ̀kan ó sọ̀kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ camel ṣẹ́ẹ̀ṣin ni or whatever ó sọ̀kalẹ̀ ìyẹn ṣàfihàn ìtẹríba ọ̀pọ̀lọpọ̀ obìnrin mélòó lónìí ló lè tẹríba. And then ẹ rí wípé Bíọ́lá Adébáyọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ disclose ń sìn pé àwọn fi ọkọ àwọn lẹ̀ pé láàrin bíi 14 months ago. Bàbá ẹ ṣeun bí tẹ́ ẹ yà lọ ibẹ̀ náà gan-an ni mo fẹ́ lọ báyìí pàápàá jùlọ kì í ṣe Abíọ́lá Adébáyọ̀ nìkan mo fẹ́ béèrè yìí wípé ọ̀dà pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ti kà á lẹ̀ yìí ṣé ká sọ wípé àìlẹ́kọ̀ọ́ ló fà á tí ọkọ àtìyàwó fi ń fira wọn lẹ̀ ni àbí àìní faradà fún àpẹẹrẹ ẹwúrú arábìnrin tí wọ́n pè ní Bíọ́lá Adébáyọ̀ òṣèré orí ìtàgé yìí bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a lè pè ní ṣé star ní ká pè wọ́n tó jẹ́ pé gbogbo àwọn bí olólórin ni o àbó léṣe òṣèré o tí wọ́n ń ṣàdédé fi ìyàwó àbọ́kọ́lẹ̀ tàbí àwọn olówó ṣé ká sọ pé wọn ò ní ẹ̀kọ́ tó ni àbí pé báwo kí ni àmọ̀ràn yín fún wọn. ohun tó wà ń bẹ̀ náà ni wípé ṣe rí ìwọ tó bá kọ́kọ́ dá ìrìn ẹ̀ mọ̀ tó mọbi tó ń lọ wàá farabalẹ̀ kó tó di pé wàá sọ pé yes fún ẹnikẹ́ni. ó ṣe everybody ló lé orí ọ̀fẹ́ láti handle especially tó bá jẹ́ ọkùnrin ó ṣe gbogbo ọkùnrin ló láǹfààní láti handle kíyàwó ẹ̀ jẹ́ a public figure àbí celebrity kíyàwó ẹ̀ kó jẹ́ pé káàkiri ni kó lọ bí tí ọkùnrin tí òun gan ò trust ya rẹ̀ ni akọ̀dédé rí pé ìyàwó òun bá nìkan snap ní lórí fóònù tó ti rí pé lágbájá ló tún bá ya picture lónìí gbà tó bá máa fi délé wàhálà ni so àwọn nǹkan báyẹn náà ń fà ẹni tó o ti ní ìran ibi tó ìdí nìyẹn tí mo fi tẹnu mọ́ pé o gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìran ohun tá a dá mọ ẹ̀gàn wá ṣe láyé o mọ ibi tó ń lọ o mọ̀ pé ẹni tó lọ́hùn dá is a public figure person now o ò lè kàn déédéé mú anybody ṣá then ìkejì ni wípé kí ni ẹjọ́ gbàgbọ́ ṣé ẹjọ́ gbàgbọ́ wípé the death do us part ní tòótọ́ ṣé ẹjọ́ gbàgbọ́ ṣé ìgbàgbọ́ yìí jẹ́ ìkan náà ṣé rí àwọn nǹkan kan gbúdọ̀ wà tó yẹ pé ó gbúdọ̀ jẹ́ ìkan náà ara ìní nǹkan tẹ́ ẹjọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ni ìgbàgbọ́ ọkùnrin yẹn sí ìgbéyàwó ìwọ gẹ́gẹ́ bí obìnrin o gbúdọ̀ mọ̀ kí ni ìgbàgbọ́ obìnrin gẹ́gẹ́ bí sí ìgbéyàwó o gbúdọ̀ mọ̀ so tí ìgbàgbọ́ yín tí center of ìgbàgbọ́ yín ò bá ti papọ̀ tẹ́ẹ̀dẹ̀ tí wọnú ẹ̀ kò ní wàhálà nù the only condition tí ẹ pé mo fi lè advice pé gbogbo àwọn tó gbá tó ń lásìgbò lọ ń gbéyàwó wọn presently ni wípé tí ó bá ti di wípé the only way out láti jáde láti like the only way out tó wà fún wọn ni pé kán jáde kẹ́mi wọn léegun ó bẹ́tà kán jáde ó ti di wípé ó ti di lílù àbó ti di ó ti ń yọ àṣà ó ti di wípé èyí tó bá ṣọ́ra ẹ̀mí lè bọ̀ ó bẹ́tà torí tẹ̀mí bá wà nígbéyàwó wa bẹ́ẹ̀ ni tí ò bá ti sí ẹ̀mí kò sí gbéyàwó mọ́ ó ti tán nìyẹn so o gbúdọ̀ tọ́jú ẹ̀mí ẹ̀ nínú gbogbo ìjà yẹn tó tẹ̀ ń jà tọ́jú ẹ̀mí ẹ̀ tó bá rí pé ìjà yẹn ti ń dé koríta ẹ̀mí ẹ̀ o lè yẹra so now lórí gbogbo àwọn tó sà iṣẹ́ ẹ̀dẹ́ ni gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ìwé mímọ́ sọ pé
títí tí ikú ó fi yà wá pé kẹ́nikẹ́ni tí a bá ti sopọ̀ ẹ̀yin bàbá wa náà lẹ́dẹ̀ẹ́ máa ń sọ pé ọyá sọ pé báyìí títí tí ikú ó fi yà ẹnikẹ́ni tí a bá ti sopọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. nígbà tó sì ti gbàdé tá à ń ṣara wa ládàá fúnra wa ń kùmọ̀ yìí ṣáàṣì lè yà ni àbí ká kó máa faradà tó bá jẹ́ ikú náà lọ á pàdé lẹ́sẹ̀ Jésù. ó ní kú ṣáájú àkókò ẹ̀. àmín Jésù. ìbéèrè tẹ́ béèrè yẹn Ọlọ́run níjà fọjọ́ ọlọ́jọ́ lọ. àmín. tí ẹni yẹn bá pa ẹ́ tó lọ ó ṣeé ṣe kó rí adájọ́ gbà kó dẹ̀ jàre pé nǹkan ló pa ẹ́. yes. tó bá jàre ó túmọ̀ sí pé ó máa fẹ́ lòmíì. bẹ́ẹ̀ni. ẹni títí ẹ̀ kú ló gbé. tọ́ ọ̀dà. so ohun tó wà ń bẹ́ẹ̀ ni pé ẹ rí i pé mo tẹnu mọ́ pé sàásàlà fún ẹ̀mí ẹ wà kọ́kọ́ jà fún ẹ̀mí ẹ nínú gbogbo rògbòdìyàn yẹn kọ́kọ́ wò pé ṣé ẹ̀mí ẹ o kò wà stake. tó bá rí i pé ẹ̀mí ẹ ò wà stake tó bá jẹ́ pé nǹkan tẹ́ lè resolve. so now lórí àwọn tó ní kìíní yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣẹ́rí ẹlòmíì tó máa fẹ́ celebrity ó fẹ́ nítorí pé ó fẹ́ lò ó ni. bó fẹ́ fi gòkè. tó bá dẹ̀ ti rí ohun tó fẹ́ àfilẹ̀ náà ni. so ìdí nìyẹn gbogbo àwọn celeb yẹn tí wọn ì tí marry wọn tó ti rí pé ó ti di public figure tó ì tí marry yẹn o nílò àdúrà dáadáa o ò nídìí wòlíì kankan láti sọ fún ẹ pé o nílò àdúrà dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ranjú mọ́ ẹ kò dẹ̀ ń ṣe gbogbo wọn ló máa dúró kó dẹ̀ jọkùnrin bá vice versa ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló máa ranjú mọ́ ẹ bójú obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lá máa ranjú mọ́ ẹ pé kí n tẹ̀ já mọ́ ọ lọ́wọ́ nítorí ibi tó ń lọ ó fẹ́ fi gòkè ni a ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí obìnrin tó fẹ́ fi gòkè náà ń wá tó bá dẹ̀ ti fi gòkè tán wọ́n á sọ ládà yẹn nù wọ́n á sọnù so á wá kù sí ẹ lọ́wọ́ so àwọn tó bá yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ẹ jẹ́ ká mọ̀ èmi sì fẹ́ rọ gbogbo ọ̀dọ́ wípé marriage lè ṣiṣẹ́ marriage can work ṣó gbàgbọ́ nínú bíbélì ohun tó wà ń bẹ̀ ni pé ká farabalẹ̀ kí àwọn òbí náà má contribute síbi tí ò dáa for example mo sá fún ẹnìkan ọjọ́ yẹn tí mo gbọ́ gbólóhùn yẹn lẹ́nu ìyá ẹ̀ ni mo filẹ̀ ni mo pinnu pé kò sí nǹkan tó lè pa wá pọ̀ mọ́ níbi tí mo wà ó ní kí n kúrò ń bẹ̀ pé ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn kí n kúrò ń bẹ̀ pé tí n bá wà ń bẹ̀ báwo mo ṣe fẹ́ bọ́ ìyàwó báwo mo ṣe fẹ́ bọ́ mọ́ èmi wá dàrú mo rí pọ̀rọ̀ yẹn kẹnu ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ àròpin ni so ọjọ́ tí ìpèníjà bá dé láàrin èmi àti ìyàwó mi wọ́n máa rán mi létí. pé a sọ fún ẹ pé o lè dá ìyàwó gbọ́ tẹ́lẹ̀. wọn ò ní sọ fún wípé kó fún ní àforítì. níláyé. ó wá kù sọ́wọ́ mi láti lo nọ́mbà 6 mi pé stage ilé téèyàn wọ̀ ni èmi ò wọ̀ o. wọ́n á tẹ̀ wá mọ́mọ́ wọn ni. so èmi ò wọ orú ẹ̀ mo sá àsálà fún ẹ̀mí mi. so àwọn ohun tó bá yẹ kó observe má jẹ́ kí ìfẹ́ bọ́ ẹ lójú ìfẹ́ ò fọ́jú ìwọ ló fọ́jú ìwọ ló ponú ìwọ ló gọ̀. àwọn ohun tó yẹ kó observe tó yẹ kó rí tó bá rí kò ń ṣe pé ẹnìyẹn kò dá o kò ń ṣe pé kó máa fojú burúkú wo ẹnìyẹn o rárá kò kàn ń ṣe ẹni tiẹ̀ ni wàá pàdé ẹni tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò ń ṣe pé ìdílé yẹn ò dáa àwọn wọn ń ṣe ìdílé tèmi àti wọn lè tó pọ̀ ni wọn á pàdé ẹni tí wọn lè jọ meet tí ìrònú wọn dẹ̀ lè jọ ṣe kí ni tó jọ dọ́gba ṣùgbọ́n o ò nídìí láti fira ẹ̀ sí wàhálà àbí pé kí làwọn èèyàn ó sọ ẹlòmíì lè máa wò pé leadership máa ti pẹ́ kí làwọn èèyàn ó sọ bí ó dàrú wọ́n sọ̀rọ̀ bí ó dàrú wọ́n sọ̀rọ̀ so kí wá ní wàhálà o ò nídìí àti gbégbé ayé ẹ fún èèyàn pé kí ni wọ́n sọ ìbẹ̀rù ohun téèyàn ó sọ kò yẹ kó jẹ́ lógún ohun tó yẹ kó jẹ́ ẹ́ lógún ni wípé you should be able to live your life and be accountable that you actually live your life well. Wípé orí ayé gbé orí ayé lò orí ayé ṣe ohun tó lọ́run rẹ̀ wáyé wá ṣe orí ṣe dẹ̀ gbọ́ mi tó bá sì fẹ́ ó ṣeé ṣe kó má mú àyànmọ́ṣẹ́ láyé tó bá ṣìyàn láyé ó ṣeé ṣe ohun tó lọ́run rẹ̀ wáyé wá ṣe kó má rí ṣe tó fi lọ nítorí pé ara nǹkan tí Sátánì máa fi ń gé àyànmọ́ ẹni kúrú ni pé kéèyàn ṣìyàn kéèyàn ṣìfẹ́ láyé. So gbogbo abiyamọ ló gbọ́dọ̀ rí pé o ṣojúṣe ẹ and then àwọn abiyamọ míì náà àwọn fúnra wọn ni ó dalẹ̀ ọmọ wọn rú nítorí ohun tó yẹ kan tọ́jú bọ̀ tó yẹ kan tẹnu sí wọ́n máa tẹnu sí. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá dẹ̀ ti rí i pé bàtẹ́ wà lọ́nà ó ṣàkíyèsí ẹ̀ kó wọ́n bad wọ́n ni wàá gáfárà wàá rí ọjà ẹ síwájú ni. So bí ó ṣe rí nìyẹn lórúkọ Jésù and then mo fẹ́ sọ nǹkan kan má jẹ́ kí wọ́n tẹ̀
ọkọ ọ̀run wà aya ọ̀run wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń tẹnu mọ́ pé ọkọ ọ̀run àní sọ̀rọ̀ aya ọ̀run ó wà ó wà dáadáa ó wà dáadáa so tẹ́lòmíì ò dẹ̀ bá gba ìtúsílẹ̀ kò ní rí ọkọ táyé bó jàjà fẹ́ fipá fẹ́ ẹnìkan nǹkan kan ó ṣàṣẹlẹ̀ tí ìpínyàwó dé kò ní gbádùn ìgbéyàwó yẹn ara ohun tí wàá mọ̀ wípé there is another space ẹlòmíì gan wà lé ọkọ báyìí tó yẹ pé affection sí ọkọ ẹ ti kúrò lára ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni a máa rí ọkùnrin kan tó wá ń bá alájọṣepọ̀ lójú oorun ó lọ́kọ ọ̀run nìyẹn wọ́n lè ṣìṣe iye ọmọ tó yẹ kó bí tán bá jẹ́ kó bí o bẹ́ẹ̀ wọ́n á dá dúró bẹ́ẹ̀ ni ìdílé míì dẹ̀ wà tẹ́ pé ègún kan wà lórí wọn pé wọn ò ní rí ọkọ fẹ́ wọn ò ní rí aya fẹ́ lójú ọjọ́ àfi tákòókò bá lọ bẹ́ẹ̀ ẹlòmíì bàbá ẹ̀ ti lè kọsẹ̀ ìyá ẹ̀ ti lè kọsẹ̀ kẹ́nìkan ti gbé wọn rí wípé lágbájá ọmọ lágbájá tí ó bá rọkọ kó dẹ̀ jàre nítòótọ́ bẹ́ẹ̀ ni kó jàre so ó wá kú kán rí ègún yẹn kán rí èpè yẹn kí wọ́n tó rí ọkọ àbí aya fẹ́ ohun tí mò ń sọ ni wípé ìwọ tó nídìí aya tó nídìí ọkọ o nílò wòlíì bẹ́ẹ̀ o ti ṣa gbogbo ipá ẹ o ti ka gbogbo motivational book o ti kà pé èyí ó mọ socialize èyí ó lọ pátí kó tó rọ́kọ èyí ó ṣe gbogbo ẹ ló ti ṣe kódà o ti múra o ti ṣe ọyàn lẹ̀ o ti yọ̀dí bọ̀m̀bọ̀ síta síbẹ̀síbẹ̀ ò lọ́kọ ọkùnrin náà gbogbo tó yẹ kó o ṣe ló ṣe gbogbo ọwọ́ ló fi ṣe nìkún o kùn síbì o kùn síbì o gbé síbì o ṣáà ṣe gbogbo ẹ̀ pé ìmí ìgan ó tiẹ̀ lọ dájókòó sí ìtìrì pé obìnrin yóò lọ dá mo ti rí rí yóò lọ dájókòó sí ìtìrì pé ọkùnrin yóò wà bọ́ọ̀n síbẹ̀síbẹ̀ kò tí ì rí ibi lọ ṣé o ti gbé ìgbésẹ̀ láti wádìí nínú ẹ̀mí kí ló ṣẹlẹ̀ kí ló fà á ẹlòmíì bẹ́yẹn á ti máa rí sáìn ẹlòmíì inú omi ni májèmú omi tó dẹ̀ ń bá a ṣiṣẹ́ ni pé ó ti bímọ sàn àwọn ò ní jẹ́ kó bí tayé nígbà tó bá dẹ̀ ní ò ní bí tayé ó túmọ̀ sí pé wọn ò ní jẹ́ kó rọ́kọ̀ bẹ́ẹ̀ni àwọn nǹkan wọ̀nyẹn ló nídìí wòlíì sí láti ràn wọ́n lọ́wọ́ láti bá ẹ bírèkì ẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìtọ́ni àti ìgbésẹ̀ Ọlọ́run yóò tú ẹ sílẹ̀. àmín Jésù bàbá ẹ kó ohùn láti bíi ìṣẹ́jú ogún tó ti lé tó ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ lẹ́nu bàbá wa prophet Tèmítọ́pẹ́ Solomon lórí ọ̀rọ̀ ìgbéyàwó pé lóòótọ́ ni òun ẹni máa ṣègbéyàwó yóò ṣe gudugudu méje àwọn àṣírí tó wà ń bẹ̀ òun ni bàbá ti tú yìí ẹ sì láǹfààní àti máa pè wọ́n lórí àwọn ìbéèrè tẹ́ ẹ bá tún ní láti béèrè lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ ń ní ìdojúkọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó mo fẹ́ ṣègbéyàwó ni àbí ìgbéyàwó ti yín lọ́nà kan àbí mìíràn ó ti fi orí ṣọpọ́n ó dá mi lójú pé tẹ́ ẹ bá pè wọ́n ọ̀nà àbáyọ yóò dé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àlàáfíà ó sì jọba níbi tí ìjì ti ń jà yìí títí ìgbà mìíràn tẹ́ tún bá wọn pàdé nígbà kan náà lórí ìkànnì yìí àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa ó dàbọ̀.